Awíkonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Gem Show ní nípele jìpele lédè Yorùbá tó ń gbélé àṣà àti ṣe ewé àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ti máa jáde lọ́lọ́kùn òjòkan. Ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. Lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ lórí YouTube. Onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí o. Awíkonko onídèmọdè ta ló ní túbọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyẹ̀jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà. Mo tó kí gbogbo ọmọ Yorùbá kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wò mí gbóhùn mi. Àánú Ọlọ́run alààyè kúkú ní fi wálẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, yóò máa gbèrú sí ni, yóò máa ga sí ni. Àṣà wa ò ní di àtẹ̀mẹ́rẹ̀, kò ní wọ mi. Tẹ́ ẹ bá gbàgbé nínú ètò tí mo ṣe rí kọjá lọ, mo sọ̀rọ̀ nípa Mufti ilẹ̀ Ìwó bí wọ́n ṣe ń gbìyànjú láti lo ìlú Ìwó àti Ọ̀yọ́, reality ni, láti penetrate wọ ilẹ̀ Yorùbá, destabilize ilẹ̀ Yorùbá, kó ilẹ̀ Yorùbá sínú dààmúdààbò. Now mi wá fẹ́ ká lo àmì fàágùn lọ títí. Mufti Ìwó ní Ọọ̀ni kọ́ ló lórí aládé ilẹ̀ Yorùbá. Lẹ́fù wá wò wípé kòkòrò tí ń gbé lẹ́bàá ọ̀nà onílù rẹ̀ ò jìnnà sí gbó. Ìròmí tí ó ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ́ sàlẹ̀ odò. Bí ọba nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú, because ẹni tẹ́ ń sọ̀rọ̀ sí yìí, tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò bí léèrè ẹjọ́ kankan. Ọọ̀ni ò sọ fẹ́nì kankan pé olórí aládèlú tàbí bákan tilẹ̀ rí. Ìtàn ló sọ bẹ́ẹ̀. Ká má wá padà sáwọn pọ́ìntì tá a ti sọ nínú tàkọ́kọ́ tá a ṣe. Tẹ́ ẹ bá gbàgbé ibi tí mo ti dánu dúró ní ibi tí Mufti ti sọ wípé mo play fídíò ẹ lọ wò ó, tí Mufti Ìwó ti sọ wípé ó dáa kí ẹ̀sìn ó so wá pọ̀ ju kí ẹ̀yà ó so wá pọ̀ lọ. Mo ti dáhùn bẹ̀yẹn. Níbi tá a wá dé ni pé ẹ̀sìn kan ṣoṣo ni Ọlọ́run lè recognize. Ẹ wí fún Mufti bóyá ó sùn ni wípé ogun tí ò lè ṣẹ́ ní ń dáwọ́lé. Bó bá jẹ́ pé wí fún ọ́nbì kan wípé kán má wọ́rì, ẹ lè sọ lẹ̀ Yorùbá dẹlẹ́sìn kan, ẹ lè sọ lúwo dẹlẹ́sìn kan. Ogun tí ò ṣeé ṣẹ́ ni, kò ṣeé jà rárá. Bó wá yunifásitì nílùú Ìwó tó jẹ́ kí òkìkí ìlú Ìwó pọ̀ sí, àwọn Christian ló ní fa, àwọn Baptist ló ní, àbí ẹ̀kọ́ ni. Now ọ̀pọ̀lọpọ̀ Christian ló wà ní Ìwó, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ní bẹ ní Ìwó. Lóòótọ́ Olúwo lọ́wọ́ gbọ́dọ̀ rí kán ṣẹbọ kán ṣètùtù mọ́. Bí ẹ bá ti wá ní wọ́n yọ nípò, yọ wà lẹ́lẹ́bọ lòun, oníṣègùn lòun, ìbílẹ̀ lòun, because kò sí àṣẹ kankan lọ́dọ̀ ọba mọ́tọ́ fi ń fọba jọba. Tí wọ́n fi ń fọba jọba ni láti preserve heritage and culture of that town. The custodian of heritage, culture and tradition. Ntọ́ba jẹ́ ní ìsẹ́nu. Nígbà tó bá kan bá sọ pé culture, heritage àti tradition tẹ́ni kò ń wọ́n máa bójútó, kò ń wọ́n máa dáàbòbò. Òun ò ní ìfẹ́ nínú ẹ̀, òun ò ní interest nínú ẹ̀. Ó yẹ kó gbé pọ̀ balẹ̀. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ọ̀dọ̀ Mufti la wá tó fẹ́ sọ̀lú Ìwó dẹlẹ́sìn kan, tó fẹ́ kílẹ̀ Yorùbá dẹlẹ́sìn kan, ó fẹ́ kí ẹ̀sìn ó connect gbogbo àpapọ̀, ó fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà ò dẹlẹ́sìn kan. Ó nìkan kọ́ ni yóò kọ́kọ́ rò bẹ́ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe. Àti láwọn president lórílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ kí Nàìjíríà ò dẹlẹ́sìn kan ṣùgbọ́n kò wọ́ọ̀kì, kò sì lè wọ́ọ̀kì láíláí tá yóò fi parẹ́. Nigeria will remain secular state with variety of religions. Kálukú ọmọ sí ẹ̀sìn tó yàn láàyò tó gbàgbọ́ nínú ẹ̀. Kírísítẹ́nì ń bímọ, Mùsùlùmí ń bímọ.
kò wọ́pọ̀ kí Christian ó convert sí Islam, ó wọ́pọ̀ nínú Muslim kan convert sí Christianity 100% reality, irrespective bẹ́ẹ̀ ṣe ń fọ̀rọ̀ dè wọ́n mọ́lẹ̀ tó, because ayé ńlájú sí ni, everybody ń fẹ́ development, everybody ń fẹ́ innovation, everybody ń fẹ́ investment. So gbogbo àwọn nǹkan wọ̀nyí sákúlà ló wà, kò sí ní religion. a ti sọ̀rọ̀ oríṣiríṣi. Now ẹ wí fún Mufti wípé ẹ̀sìn kan ṣoṣo kọ́ lọ́lọ́run lè recognize o, because kẹ́sìn tẹ́ ẹ̀ sọ pọ́lọ́ recognize yìí ó tó dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, sọ́lọ́ ń kọ̀ pàkọ́ sáwọn ni. tó bá jẹ́ pé ẹ̀sìn kan lọ́lọ́run recognize, ẹ̀sìn ọ̀hún gbọ́dọ̀ dáhùn sí gbogbo ìbéèrè wa, ó gbọ́dọ̀ dáhùn sí gbogbo n ti ń jẹ wá níyà pátápátá. ẹ̀sìn kan ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa àjọbọ̀ ọ̀run àti ọ̀run àpáàdì nìkan, kó máa sọ̀rọ̀ nípa àlìjọ́nà àti iná jahannama nìkan. kí láá ṣe kó tó di pa àmọ́ sọ pé à ń múra àlìjọ́nà àbí iná jahannama gangan, kí láá jẹ kó tó dìgbà náà. ẹ̀sìn tí ọkọ̀ wa bá ti ṣiṣẹ́, ẹ̀sìn tí ọkọ̀ wa bá ti respect wa, bá ti respect ara wa. ẹ̀yin náà lẹ́dẹ̀lẹ̀ láwọn àfáà ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan kan mọ́, including lọ́ba. ẹ̀yin lẹ́dẹ̀lẹ̀ láwọn àfáà ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí òbí wọn mọ́, pé wọ́n ti gbà tán ti dá àfáà yẹn wọ́n ti di èèyàn ńlá. ló fi di pa àwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀gbàdo fáwọn òbí wọn. àfáà ọmọ lóṣù tó bá fẹ́ kí bàbá ẹ̀. ìran Yorùbá lọ́dẹ̀ ní ìbọ̀wọ̀ fágbàjù káàkiri àgbáyé, àwa ládọ̀bálẹ̀ tá a fàyà kínlẹ̀. bí àwọn òbí wọn bá dákẹ́ àdúrà, dákẹ́ kíkí àgbọ́dọ̀ dìde ilẹ̀ o, ìyẹ̀rọ ọ̀kín ó ń bo ìbò, onírúurú aṣọ kẹ̀kẹ́ ta gígùn ọmọ aṣọ lè dìde ènìyàn. so jí dáadáa, bọ́ọ̀ bá kí wa tá àgbọ́dọ̀ dìde ńbẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn obìnrin wọn kúnlẹ̀ rẹ́múrẹ́mú. Àkànkẹ́, Àṣàkẹ́, Àyọ̀kẹ́, Àyọ̀ní, Ìkòyí ẹ̀sọ́, ọmọ agbọ̀nyùn, ìyẹn bíi lólú, ọmọ akúran gbẹ́ndọ́njọ́ débi ń pẹ̀yẹ lóko, ọ̀kárí ọmọ akúyanyan bọ̀ tẹ́lẹ̀rù. tó jí dáadáa. ìran Yorùbá ló làpọ́nlé, ẹ̀sìn náà lẹ mú wá tẹ́ dórí gbogbo ẹ̀ kodò. Christianity ò takò, Christianity establish respect, bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ àti gbogbo ẹni tó bá jù ọ lọ lórí ilẹ̀. wọ́n ní kí ọjọ́ ayé rẹ̀ kó bàa lè pẹ́ lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run ọba rẹ̀ fi fún ọ. So what are you preaching? kí lẹ̀ ń preach nínú Islam gangan? ẹ fẹ́ expand ẹ̀ lásán without value, láì sọ value tá a máa rí mú jáde ńbẹ̀, láì sọ tó máa add mọ́ society. ẹ kàn sáfẹ́ expand ẹ fẹ́ gbogbo èèyàn gbà á for what? kí ni ká gbà á fún? ẹni tí yóò ta nǹkan fún ni wọn ò bá lẹ́ni tí yóò fún ni láṣọ àránwọ̀, ó yẹ kó nǹkan lórí ilé ìsínú ilé. ẹni tí yóò fún ni lẹ́rú á wò fìlà orí ẹ̀. ẹni tí yóò ta nǹkan fún wa á bí léèrè ìwòsàn náà ti lórí nígbà tó lò bóòlù ṣe rí. ẹ̀sìn tẹ́ ẹ fẹ́ mú wá fún wa, tẹ́ ẹ fẹ́ kí gbogbo wọn gbà, kí là á jẹ lérè ńbẹ̀. ẹ gbàgbé àlìjọ́nà, ẹ gbàgbé náà jahannama. kí là á jẹ lérè ká tó lọ, ká tó ṣiṣẹ́ àlìjọ́nà àti náà jahannama. so ọ̀gá Mufti, Ọlọ́run recognize ẹ̀sìn kankan, Ọlọ́run recognize ọkàn wa, inú wa, ìfẹ́ wa sọ́mọlàkejì. àwọn Christian ní òfin 10 lọ́lọ́run mú wá, wọ́n gbọ́dọ̀ jalè, wọ́n gbọ́dọ̀ pànìyàn. ẹ̀yin ò rí ń tọ́ báàdì nínú pípààyàn. nínú sàríà ìdájọ́ ọkú ló pọ̀ jù ń bẹ̀. Christianity ò ní ìdájọ́ ọkú ń bì kankan fún kankan.
àyíbọ̀lẹ̀ ti ka bíbélì dé tó sọ pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ báyìí ó ti tọ́ sí ìdájọ́ ọkú. nínú Old Testament wọ́n sọ àwọn èèyàn kan lókùúta pàmẹ́. nínú New Testament ó sọ fún wa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ti palẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wa mọ́ ó ti parẹ́. látàrí eléyìí nǹkan kan ò lè ṣẹlẹ̀ ká sọ wípé ká gbẹ̀mí ọmọlàkejì. so ẹ̀sìn kan preach àlàáfíà ẹ̀sìn tẹ́pì lẹ́sìn àlàáfíà gangan wa ló nípa ńlẹ̀ because gbogbo nǹkan yín bí ogun bí ìjà ni bí n tó lè fàjà ni. nígbà tẹ́ ń sọ̀rọ̀ sí Ọọ̀ni ẹ̀ ń pè fúnjà àwọn ọmọ Ilé Ifẹ̀ ẹ̀ ń pè fúnjà ilẹ̀ Yorùbá bọ̀kọ̀ sẹ́ńtọ́ dá yín lò because àwọn èèyàn ti gbọ́n. àwọn èèyàn tẹ́mi lè rí bú nígbà tí n bá fẹ́ parí ọ̀rọ̀ mi làwọn tó ń ṣí ọ̀rọ̀ yín because àwọn ni wọ́n popularize yín àwọn ni wọ́n sọ yín di bàbàrà. tẹ́ bá ṣe nǹkan tó jẹ́ pé kò jù láàrin ìwé ń bẹ̀ náà lọ tí ò dé lálùpọ̀ lásán níbi tí ó wọlé Ìbàdàn kò sí ní tẹ́ fẹ́ ṣe ń wò tó fẹ́ kanra Ìbàdàn. so kì í ṣẹ̀ṣẹ̀ ẹyọ kan lọ́wọ́ o ẹ̀sìn tó wà lé nígbà ó lé lẹ́gbẹ̀rún thousands of religion lọ́wọ́ o. so Mufti àmọ́ pílànù yín àrékèrèké yín ilẹ̀ Yorùbá ò sí gbà fún ẹ̀sìn kan ó ti bọ́ ó dayé àtúnwá kò lè ṣeé ṣe láéláé bẹ́ẹ̀ kó gbọ́ ẹ̀ wọlé ẹ̀ lè jákẹ́ ṣẹ́gun bọ́yẹ ní lọ́kàn ẹ kàn sọ̀rọ̀ yín dahoro lásán. tòótọ́ bá jẹ́ ariwo ẹnu tẹ́ ń pa yìí àwọn èèyàn mọ̀ pé rọ́ wà lẹ́nu yín ẹ̀rí pẹ̀ mi wà lẹ́nu ẹnu nù wọ́n lè yàn ní parọ́ kọ́mọ́ nu ẹnu. èyí gan wojú àwọn tó wà gọ́líbù tó wà wájú yín torí pé wọn ò lóye tiwọn wọn ò láǹfààní àti nímọ̀ wọn ò kàwé ọ̀rọ̀ ẹnu yìí náà lè fi ń gbé wọn mógùn wọn bá kéwú díẹ̀ tẹ́ mọ̀ lè fi ń kó wọn papá mọ́ra. so àáfàá ẹ̀sìn ẹyọ kankan lọ́wọ́ o ẹ wá ní Islam ẹ̀sìn àgbáyé ni ẹ̀sìn ọba adẹ́dàá ẹ̀sìn téèyàn ò fi soríire ẹ bá wa káyé ẹni tó soríire pẹ̀lú Islam nílẹ̀ Nàìjíríà nílẹ̀ wo bí tẹ́ wa tọ́jà pé soríire o wọ́n wá ní kí ló dé tó fi soríire wá ní Islam ní torí pé ó ṣe Islam lójú soríire tí ò ṣiṣẹ́ ẹ bá wa káyé wọn bóòlù sì wá jẹ́ ẹ̀sìn ọba adẹ́dàá bìkọ́sí ìgbà tí Ọlọ́run ọba yìí dá ẹ̀dá tán kò fi ẹ̀sìn kankan lẹ̀ fún ọ tí wọ́n máa sìn generation mélòó ló ti wáyé before anabi Muhammad sallallahu alayhi wa sallam generation mélòó ló ti wáyé síwájú ẹ̀ ńbo làwọn wà ẹ̀sìn wo làwọn ń sìn ìlú tó ṣẹbọ tó Saudi Arabia náà wọ́pọ̀ nítorí pé wọ́n gbé àwọn èèyàn gógó àbẹ́yẹ gbé àwọn èèyàn gógó ẹ bá wọn elaborate ẹ bá wọn kàrámẹ́ gbogbo ìlú tó ti gbé ẹ̀sìn Islam lérí lónìí inú ogun ni wọ́n wà tàbí kán ẹ̀sìn jagun tán tàbí kán máa jìyà ogun lọ́wọ́. Mufti kí wá láǹfààní ẹ̀sìn tá a sìn tó jẹ́ pé ogun ní mú ní ìjà ogun ní ràn ní lọ lójoojúmọ́ kò wá láàfíà rárá wọ́n á gbọ́ pé ń jà ń bì kan yóò sọ̀pọ̀tì àwọn tí ń bẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ bẹ̀ jọ escalate ẹ̀ wọ́n wá láwọn ń gbìjà wọn Yorùbá sì ní ẹni tí ń làjà ní rànjà ṣe láàfin èèyàn méjì tí bá ń jà á lẹ̀ pẹ̀ lára wọn mọ́ dá sí tọ̀tún kí tòsí ọmọ bá gé ọjẹ́ mọ́ dá sí tòsí kí tọ̀tún ọmọ bá gé ọjẹ́ fi wọ́n lẹ̀ bó bá fẹ́ parí ẹ̀ bọ́ sáàrin wọn kí tọ̀tún gbá ọ lẹ́sẹ̀ kó fẹ́ gbákejì ẹ̀ lẹ́sẹ̀ kó fẹsẹ̀ sọ orí ẹ̀ gbà kò sí ẹ̀rí bá ti bá mi lẹ́sẹ̀ o ẹ̀rí pé yìí mi ti yọ o ìgbà náà lára wọn tó wá rẹ̀ rọ̀ ẹ̀ ń bá fẹ́ làjà bí ṣe ṣe nu ìyẹn mẹ́jà mọ́ ẹ mọ́ búra yín mọ́ wọ́n mọ̀ búra wọn lọ ni wọ́n mọ̀ jà lọ ni. so Mufti ẹ̀sìn àgbáyé kọ́ ni Islam o
ẹ̀sìn àwọn ìlú kọ̀ọ̀kan ni tó bá jẹ́sìn àgbáyé káàkiri àgbáyé ló yẹ kán ti máa ṣe Islam ló yẹ kó ti gbayì kó gbayì ní China àkàrà yìí gbayì níjọ́ iléyá kò gbayì ní China kò gbayì ní India kò gbayì ní Italy kò gbayì ní US kò gbayì ní United Kingdom kò gbayì ní Ireland kò gbayì ní Wales kò gbayì ní Holland so bó ló sọ ajẹ́sìn àgbáyé ìdí ìwò lẹ fi gbàgbé pẹ́sìn àgbáyé ni mo ti prove ẹ̀ kì í ṣe ẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá ọba adẹ́dà ní agbára láti establish anything ó establish ọ̀run àlébà ó establish ilẹ̀ àrí nǹkan kan mi tá bá fẹ́ wo ohun tí tá bá fẹ́ gbẹ́lẹ̀ ní ìsẹ́ àṣẹ wàhálà tó pọ̀ Ọlọ́run ọba establish òkun àárí díẹ̀ so sọ wá nira fọ́lọ̀ yìí láti sọ pé ẹ̀sìn tẹ́mọ̀ ẹ̀sìn rí òǹgbà tó ti dáyé tó bá jẹ́ pé lóòótọ́ Ádámù àti Éfà ló bí gbogbo wa ẹ̀sìn tán bá ń sìn ní gbogbo àìbá máa sìn Mufti ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ẹ̀yà ẹranko kọ̀ọ̀kan náà dẹ̀ ni wá ní ọjà báramu ọ̀làjú wọlé yìí ní ìsìn kò tí ì tó 1000 years I can prove that to you ọ̀làjú wọlé yìí ní ìsìn kò tí ì tó 400 years gan kò tí ì tó 300 years yeah. Ilé bàbá mi ti wó àmọ́ wọ́n fi kọ́ ilé bàbá mi múra àti wó àmọ́ ni wọ́n fi kọ́ bọ́làjú bá wà búlọ̀kù làwọn náà fi kọ́lé wọn ní kọ́lé alámọ̀ bọ́làjú bá wà láti ilẹ̀ wọn ní máa fi koríko kọ́lé láyé àtijọ́ so now ẹ wá ní ẹ̀sìn tóbi ju ẹ̀yà lọ ẹ̀sìn ò tóbi tó ẹ̀yà mo ti proof yẹn ẹ̀sìn ló máa tọ́ èèyàn ló máa tọ́ ẹ̀yà ayé sọ́nà ẹlẹ́sìn ló máa tọ́ ẹ̀yà sọ́nà rárá o ẹ̀yà tiwa mọ ibi tí ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ amọ̀nà gan ọ̀nà tí yín lẹ fi wá da ẹ̀yà wa rú ọ̀nà ẹ̀sìn yín lẹ fi wá da ẹ̀yà wa rú ìdí ni pé ẹ̀yà tiwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yà tí ò discriminate tí ò láàyò tí ò ní pọ̀sìn ni ẹ̀sìn yín lẹ mú dé lẹ fi láàyò lẹ fi mú pọ̀sìn jáde lẹ fi ń fẹ́ràn kan lẹ fi ń kórìíra kan ẹ̀sìn yín lẹ mú dé lẹ fi nígbàgbọ́ wípé ọmọ yín ò gbọdọ̀ fẹ́ lẹ́sìn kejì lẹ́fì mọ̀ pàwọn kan káfìrí lẹ́fì mọ̀ pàwọn kan lẹ́lẹ́bọ jẹ́jẹ́ lẹ̀yà wa dúró kò sẹ́lẹ̀bọ láàrin wa gbogbo alájọ́ ń ṣẹbọ àwọn tó sì kọ́kọ́ dáyé tá a kàtà wọn nù Bíbélì àti Kùránì ẹbọ wọn ń ṣe ọ̀nà méjì wọn fi ń ṣe bóyá kan fẹ́ràn ṣe bóyá kan fi ohun ọ̀gbìn ṣe ìrì oko so to the best of my understanding ẹ̀sìn kọ́ ló máa tó ẹ̀yà sọ́nà o ẹ̀yà ló máa tó ẹ̀sìn sọ́nà ẹ̀yin lè kàrámẹ́ ẹ̀sìn lẹ́sìn torí orí tẹ́ fẹ́ wé láwà ní jòǹbà tẹ́ fẹ́ gbé bọ́rí oyè ẹ̀sìn tẹ́ fẹ́ jẹ ókọ tẹ́ fẹ́ hàdì mórúkọ yín ókọ tí wọ́n sọ tẹ́ hàdì Imam Nasir Sheikh nkankan táìtù lásán ni ó kọ ọmọ nìjánu ọmọ gbogbo àwọn nǹkan yẹn gan ti so kọ yín nù tàùsíìrì Mufti ó ti so kọ yín nù so like I said ẹ̀sìn kọ́ ni yóò tọ́ àwa sọ́nà o àwa láyẹ̀sẹ̀ tó ẹ̀sìn sọ́nà now ẹ wá ní àwọn onípótópótó tó ní àti kọ́kọ́ jẹ́ Yorùbá before mùsùlùmí Christian tàbí ẹlẹ́bọ ẹ̀yin gangan ló ń pótópótó ìkọ́sẹ̀ yìí lẹ fẹ́ mú àìrí jáde nínú rírí tó glaring tó wà glaring tó hàn sí gbogbo ayé
ẹ wá fẹ́ yọ tí ọ̀wà glaring tí ọ̀hàn sí wa tẹ́ fẹ́ establish jáde lẹ́fí ń bàlú jẹ́ lẹ́fí ń dàlú sínú rìbárìbò lẹ́fí ń yọ ayé lẹ́nu. ẹ̀dẹ̀ wá rí social media gẹ́gẹ́ bí ọ̀nà láti tan irọ́ àti èké yín. now ẹni nítorí ẹ̀sìn ni Ọlọ́run fi dá wa kì í ṣe nítorí ẹ̀yà wa torí ẹ̀yà lọ́lọ́run fi dá wa kì í ṣe torí ẹ̀sìn o. torí ẹ̀sìn kọ́ lọ́lọ́run ṣe dá wa torí ẹ̀yà ni ẹ̀yà lọ́lọ́run kọ́kọ́ dá because èèyàn nìkan kọ́ lọ́lọ́run dá ńbọ́lọ́run tó dá yàn ló dẹ́ranko ńlọ́dẹ́já ńlọ́dẹ́yẹ ọ̀nà wá ni àwọn ẹranko fi ń sin lọ́run ṣé wọ́n àwọn náà lọ Mẹ́kà sáwọn ẹyẹ náà ẹ̀ máa pàdé tẹ́ bá dé Mẹ̀dínà àwọn ẹja ń kọ́ níbulẹ̀ tí ń pàdé wọn tí wọ́n ti ń jọ́sìn lára àṣẹdá owó Olódùmarè làwọn náà ẹja ti ń jẹja ọmọ èèyàn ti ń jẹ èèyàn Ọlọ́run ọba ti dá wa ká tó mú ẹ̀sìn jáde fúnra wa ìrònú àti ìròrí ẹ̀dá ló bí ẹ̀sìn Mufti ké mọ̀ pé ìrònú àti ìròrí ẹ̀dá Ànábì Muhammad ó rí pẹ́lẹ́bọ làwọn bàbá òun ló ṣe fẹ́ jọ́sìn lọ́nà míì yìí ṣe pé wọ́n bí sínú Islam tàbí ẹgbọ́n tán pé wọ́n bí nínú Islam ni wọ́n bí Jésù sí Christianity Jésù kìí ṣe Christian ńgbò okú tán la mú jọ́sìn jáde so kí lè fẹ́ proof fún wa ìpè Ọlọ́run dá ẹ̀sìn nítorí ẹ̀yà kìí sí ẹ̀yà nítorí ẹ̀sìn kìí sí ẹ̀yà síwájú ẹ̀sìn. nínú ẹ̀yà kan ṣoṣo different ẹ̀sìn ní bẹ́ẹ̀ nínú ẹ̀sìn kan ṣoṣo ló ti yẹ ká rí different ẹ̀yà tó bá jẹ́ pé Ọlọ́run dá ẹ̀sìn nítorí ẹ̀yà ni tí ò dá ẹ̀yà nítorí ẹ̀sìn. so àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ló wà gullible gbogbo ayé kọ́ ló wà gullible o because ẹ̀yin náà sọ wípé àwọn tí ń sọ̀rọ̀ nípa àṣà tí ń sọ̀rọ̀ nípa nǹkan kan wọ́n rò pé gbogbo ayé lọ́gọ̀ wọ́n mọ̀ pé gbogbo ayé kọ́ lọ́gọ̀ àwọn tí ń sọ̀rọ̀ nípa àṣà àwọn lọ́jọ̀gbọ́n ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹ̀yin ló pè because n tẹ́ lè establish ilẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ iye ntí ìbá ti ṣe téèyàn Yorùbá nílẹ̀ tí ò tójú ẹni sú okun rẹ̀ á máa sọ̀rọ̀ rìn gbogbo nonsense tẹ́yìn ń ṣe yìí tẹ́ ń káwọn èèyàn jọ tẹ́ ń sọ nonsense fún wọn yìí wọ́n ṣe bẹ́ẹ̀ ní Saudi Arabia kò sẹ́ńtọ́rọ̀ àyè àti kó yàn kan kalẹ̀ láti máa ẹ̀sìn sọ fún ẹ pẹ́sìn kan ní ẹ̀sìn tọ́lọ́ ń pè ní tẹ́ńkínní lélẹ̀. gbogbo kàrámọ̀ Saudi Arabia gbogbo ẹ̀ láti padà rí pé kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. ṣìnà kún Saudi Arabia dẹ́nu ọmọ wa tí wọ́n lọ ṣe ṣàgálà ńbẹ̀ tán lọ sí ọmọ ọ̀dọ́ ńbẹ̀ wọ́n ròyìn wọ́n fìtì wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sùn fẹ́ẹ́ fàdí wọn ya ńbẹ̀ láti rí gbígbé tẹ̀gbọ́n-tàbúrò ń bá ẹnìkan sùn bàbá àtọmọ ń bá àyàn kan sùn wọ́n dẹ̀ pé ọ̀gbọ́dọ̀ wí bíbẹ̀ kọ́ yọ̀ọ̀bà rẹ̀ lẹ́wọ̀n wọ́n mutí ní Saudi Arabia àdúgbò míì lọ wọ́n mọ bá ṣe pákéjì ẹ̀ wọ́n máa ọ̀dà ẹ̀ ni wọ́n dẹ̀ nílé ọtí ń bẹ ilé aṣẹ́wó ń bẹ so what are you proving for us? so ẹni nítorí ẹ̀sìn ni Ọlọ́run fi dá ayé bí ó bá ti sí ẹ̀sìn Ọlọ́run ó payé rẹ́ ńjọ́ lọ́lọ́run bá yín sọ pé òun ó payé rẹ́ ńjọ́ lọ́lọ́run fẹ́ payé rẹ́ tí ò bá sẹ́sìn China àti India lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí payé rẹ́ nù o torí wọn ò nígbàgbọ́ nínú Islam àti Christianity tó bá jẹ́ pé torí pé wọ́n ní ẹ̀sìn lọ́lọ́run ṣe tí ìpayé rẹ́ a jẹ́ pé Ọlọ́run gbẹ̀sìn wọn náà gbọ́nu òòṣà tí wọ́n ń bọ ère tí wọ́n ń kúnlẹ̀ fún tí wọ́n ń sìn tí wọ́n ń tan tùràrí fún a jẹ́ pé Ọlọ́run fẹ́rẹ̀ náà nù a jẹ́ pé Ọlọ́run tẹ́wọ́ gbà nù. So like I said nínú first part mo ní fídíò mi kù méjì tí mo fẹ́ play ẹ̀já wo
ọ̀rọ̀ Mufti ìwò síwájú sí ká tó sọ̀rọ̀. God bless you. Ibẹ̀ ni wọ́n ti wá nítorí wọ́n fẹ́ proof irú nǹkan bẹ́ẹ̀ ní wọ́n fẹ́ adọ́gbọ́n sọ fún àyè pé ta ló lórí wa. Ní ìgbà tẹ̀sán bá ti dé kápẹ́ mùsùlùmá ni ọ́ kò sọ lórí kankan bí lórí ẹ̀sìn ẹ lọ. Wọ́n fẹ́ adọ́gbọ́n kó aṣí abẹ́ ẹbọ ni wọ́n fẹ́ sọ fún àyè pé ta ló lórí àwọn kan ní kágbàpọ̀ nínú nítorí ẹbọ tí ń ṣe. Àwọn kan wọ́n sọ pé kágbàpọ̀ Aláàfin ẹni tó lóun gbẹgbẹ Ṣàngó. Tẹ̀sán bá ti dé ẹ̀rọ ẹ̀kọ́ gbọ́dọ̀ jò lórí mọ́ nígbà tí ànábì dé ní Mákà àwọn tó gba ànábì gbọ́ ọmọ olórí kẹ̀kẹ́ mọ́jà ànábì nìkan lọ. Ìgbà tó níbi tí wọ́n á kú Mákà tó ṣe ń jẹ́ ẹ lọ sí Mọ̀dínà wọ́n ṣe ń gbé Mọ̀dínà báyìí kódà olórí tí wọ́n fẹ́ yàn Mọ̀dínà ó ẹ̀sẹ̀ kú ànábì dé Mọ̀dínà. Ìgbà ànábì dé Mọ̀dínà gbogbo ẹni ọgbà fánàbì kò wúlò bìrì olórí kẹ̀kẹ́ mọ́ kódà nígbà fáwọn tó gbà fánàbì ti pọ̀ jù wọn ò wúlò ìyẹn olórí kẹ̀kẹ́ mọ́ ànábì ti dé òun lórí wa. Tó bá sì yí pé ní past títí bí ìsìn títí ayérayé táyé bá sì ń jáyé ànábì ló lórí wa lẹ́yìn náà àwọn olórí wa nú ẹ̀sìn tí wọ́n bá ń tẹ̀lé ànábì Muhammad sọ́lá tó nípa bẹ́ẹ̀ kó bá yẹ pé nípa ìtàn Yorùbá tẹ̀ wí ni Ọọ̀ni ò kì í ṣe ìran Oòduà olórí wa gẹ́gẹ́ bí àwọn ọmọ Oòduà òun náà ní Aláàfin ẹgbẹ́ nìsín èyí ò tó bá jẹ jíròrò lọ́dọ̀ àwọn akẹ́sìfẹ́ ni kò bẹ́ẹ̀. Bẹ̀tà wá wò kí àwa ní tó kọjá Aláàfin a sì ní tó kọjá Yorùbá. Tó nípa bẹ́ẹ̀ olórí Yorùbá lásán bẹ̀tà wá wò kí sí Yorùbá lásán. Mùsùlùmí Yorùbá làwà. Tó Mùsùlùmí tó kù ó ti sọ olórí ilẹ̀ Yorùbá di olórí lásán ó ti bá tàn lọ. Èèwọ̀ ní fún Mùsùlùmí kọ́ gbà pé ẹnìkan tó di olórí ìlú yàtọ̀ sí olórí wa ní ẹ̀sìn. Olórí wọn wá lè fọ́ọ̀lù sí ìmáàmù ìlú gẹ́gẹ́ bí ètò tá à ń bá bọ̀. Ó dẹ̀ lè bọ́ síbi tí ó ti gbàgbọ́ yé ẹ̀sìn. Bóyá mi àmì èrò ẹ olórí ìjọ rẹ wọ màmáàmù ìlú kankan rí ẹnìkan lọ́bọ̀ sọ̀rọ̀ ó ń tọ̀ sí níjọ ó lè gbé lórí ìjọ. Ó lè jẹ́ àfáà àtọ̀kọ́ ọ ní kéwú. Àfáà àtọ̀kọ́ ọ ní kéwú òun ọkọ̀ ń kéwú tó pẹ̀lú àwọn ìjọ náà ni. Olórí ìjọ Islam tó belong sí ó ń ṣèjọ́ ní olórí ó ń ṣe olórí kó lè bá kó wà lìjẹ́mẹ̀ ni. Ànábì Muhammad salam olórí gbogbo wa pátápátá látànà gbòmí dọ́là táàfì lọ pàdé Ọlọ́run òní wà sípẹ̀ fún gbogbo àwọn olórí wa ìta bá fọ́ọ̀lù sí a lọ pàdé ànábì wọn kó pàdé ànábì kápá náà bá máa tẹ̀lé ànábì ìmáàmù mọ́sáàsì tí ò tẹ̀lé ìlànà ànábì Muhammad èso lórí rẹ̀ ìmáàmù ìlú tí ò tẹ̀lé ànábì Muhammad salam èso lórí rẹ̀ olórí ìjọ tí ò tẹ̀lé ànábì Muhammad salam èso lórí rẹ̀ tó ń gbogbo àwọn olórí pátá wọ́n rẹpísẹ́ǹtì ànábì ni al-ulama'u warathatul anbiya àwọn àfáà ló jogún àwọn ànábì Ọlọ́run nígbà táwọn ànábì Ọlọ́run ò sí láyé àwọn àfáà tó bá ń bẹ láyé tí wọ́n bá ń tẹ̀lé ẹni ẹjogún ẹ̀ tí wọ́n ò yapa àwọn olórí tíá tó nígbà bẹ́ẹ̀ ẹni gbàgbé orin àwọn sàhábà tó sọ pé àbúlé ìsìláàmù bàbá tèmi ìran tèmi ìsìláàmù ni láhàbàlì ìsìwáhù kì í sóòdù àwọn bàbá mi bàbá ìtàn àwọn náà sí àbẹ̀dì náà rẹ̀ ṣùgbọ́n ẹni táwọn tẹ̀lé ìwọ sórí ilé ayé àtàlìkíámà Oòduà àwọn bàbá yín tẹ̀ wí Ọọ̀ni Aláàfin wọn ò ní kẹ̀kẹ́ lọ́wọ́ tí wọ́n fi lè já sórí ilé ayé àtàlìkíámà ẹni tó ní ní káàfì sórí ilé ayé lọ́wọ́ àtàlìkíámà lẹ́ni àfisẹ́rán tí sànábì àtàwọn tí bá ń rólé ànábì inú àwọn àfáà tí ọ̀rọ̀ wọn ń bá ti Ọlọ́run àtànábì mu kó dẹ̀ rújú so nígbà tí máa ń sọ ọ̀rọ̀ báyìí kìí ṣe wípé mò ń sọ̀rọ̀ pé mo fẹ́ dalẹ̀ Yorùbá rú mò ń kí ìpò olóríire kó rí mẹ́rin kí ni olóríire ẹ̀yin mùsùlùmí ilẹ̀ káàró òjìire tẹ́ bá ń sọ̀tàn òrìjínà mi wípé ẹ̀rọ̀mọ̀ wípé ọ̀nà òkè sí ọmọ Oòduà àwa lọmọ Oòduà olórí àwa nínú ìjọba Oòduà tẹ́ bá ń sọ̀tàn mi wí o olórí àwa ìtàn náà ń bẹ lójú ayé ànábì náà ẹgbẹ́ mùsùlùmí mọ̀tẹ́sìn bá ti dé oríire dé ìmọ́lẹ̀ dé ó ní èdè àti fìṣítàn torí kò sí tá a fẹ́ fi kàn sí ìgbà tí ìtọ́sọ́nà bá ti wá ẹni tó ní rẹ̀ ọ̀gbà gbé ọpọlọ rẹ̀ gbé òtítọ́ tó dé ìmọ́lẹ̀ tó dé oní ẹ̀sìn a máa padà síbi ìtàn àní a máa sọ̀tàn àbẹ̀ tako tẹ́hun àtakò pé Oòduà ó wá láti ilẹ̀ Lárúbáwá
Oòduà òní bàbá wa Ọọ̀ni kì í sọmọ Oòduà òdodo ọ̀rọ̀ ni. tó Aláàfin ojúlówó ọmọ Oòduà ni tẹ́ ẹ bá pè olórí ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ètàn ni tí òtítọ́ bá ti wá dé ìmọ́lẹ̀ dé ìtọ́sọ́nà dé ẹgbẹ́ bí títọ́ ọdún fọ́nà ti wá látọ̀dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá tí ń bẹ sẹ́nà ẹgbà ẹ̀yin ọmọ èdè ènìyàn tẹ́ ọmọ tẹ̀lé rẹ̀ kí ni ẹ ní kí lè du àní kí mo fẹ́ tẹ̀lé tí ń fi sórí ilé ayé àtàlìkè àmọ̀ kí la Aláàfin ní kí lọ ní ẹni tó ní tí mo fi lè sórí ilé ayé àtàlìkè àmọ̀ òun náà ni Ànábì Muhammad lẹ́yìn náà àwọn tí wọ́n bá ń ṣe tànábì Muhammad náà wọn alálàáfà tíra tá a bá fẹ́ kà tó bá ti takotọ náà àbọ̀ takotọ ànábì kìí ṣe tíra olórí tá a bá fẹ́ tẹ̀lé tó takotọ náà tó takọ ànábì tó mú ẹ wàá fi ànábì àbáwọn afá àwọn ọmọ ẹ̀sìn ẹ fi wọn wé tání Ọọ̀ni lẹ́ẹ̀fi wé ní àbáláàfin Ọọ̀ni àtàláàfin wọ́n ní ìdìpọ̀ náà gbọ́ọ̀rọ̀ àwọn afá mi bí mi ṣe jẹ́ tí mo gbọ́dọ̀ gbọ́ọ̀rọ̀ àwọn afá kí n lè mọ tọ́lọ̀ wípé ànábì yìí làwọn náà ní ìdí ẹ̀ wọ́n ṣe lórí wa ìta bá sọ pé òun ṣe lórí wa èyí tẹ bá ń pàtàn ìtàn tí ò lè sẹ ní ìsìn ìsìtàfẹ́ fìtà yìí ṣe àti mọ̀nà àti ródòdó àti rí adarí èyí kó kílẹ̀ àṣà. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp
ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ pọ̀ sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Now, pápápá ńlá máa respond sí ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ lórí ọ̀rọ̀ Ọọ̀ni àti Aláàfin lórí ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá. Fídíò mi kẹyọ kan tí máa play, fídíò tó gbé mi wá gangan kémi ó tó ṣẹ̀ṣẹ̀ wọnú ìwádìí mi jìnlẹ̀jìnlẹ̀. Ẹ já reflect lórí eléyìí tí Mufti Ìwó sọ yìí. Ó ní àwọn èèyàn kan sọ wípé Ọọ̀ni lórí Yorùbá nítorí pé ẹlẹ́bọ ni, nítorí pé òní ń ṣẹbọ. Àwọn kan l'Aláàfin ni orúkọ ní Ṣàngó, ṣùgbọ́n lọ́dọ̀ táwọn jẹ́ mùsùlùmí o, torí pé báwọn bá ti mùsùlùmí táwọn jẹ́, àbí ká sọ pé mùsùlùmí ilẹ̀ Yorùbá, mùsùlùmí tó kún àwọn, Islam tó kún àwọn, ó ti sọ àwọn di ẹ̀dá míì. Ẹ̀dá míì yẹn ò gbọ́dọ̀ wá lólórí, kò gbọ́dọ̀ gbàfẹ́ nìkankan gẹ́gẹ́ bí olórí, torí pé ànábì Muhammad lórí ẹ̀sìn Islam. Ẹnbá ti wá gbà fánábì kò gbọ́dọ̀ gbà fún olórí kankan mọ́. Róòmù orí 13 nínú Bíbélì òun sì sọ wípé kí olúkúlùkù ọkàn kó forí balẹ̀ fún àwọn aláṣẹ tó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kìí ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn aláṣẹ tó sì wà àti ọ̀dọ̀ Ọlọ́run láti lànà rẹ̀ wá. Nítorí náà ẹnikẹ́ni tó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà Ọlọ́run. Ọ̀gá Mufti, kí lẹ̀sìn tí yín preach? Ẹ̀sìn yín ní ká má gbà fún èèyàn àbí? Torí pé nígbàgbọ́ pé ẹ ti gogi rẹ́yìn ayé, torí pé ẹ ti jẹ́ Mufti Ìwó, ẹ ti jó lórí ẹ̀sìn gbogbo lẹ̀kílẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ wà important ní India, abẹ́ wà important ní Saudi Arabia. They will treat you as normal person. If you don't have business with them, lẹ́yìn tẹ́ bá ti ṣe àjì tán, moment tó yẹ káwọn tó kù ó kúrò lẹ́yìn ló kúrò. Àbí tẹ́ bá fẹ́ rìnrìn yẹn kélekèlé ló kù, because lẹ́yìn táwọn plane tó gbèrò Mẹ́kà lọ bá ti dé, ẹ rìnrìn yẹn kélekèlé o. Ẹ kọ́kọ́ mọ gba Cairo lọ́kẹ́ tó mọ gbalé wá. Kò sí plane tí ó gbé direct mọ́. So n tí mo ń gbìyànjú àti mú jáde ni pé kí lẹ́yìn ń gbẹ̀ sáwọn èèyàn lọ́kàn. Ìpè ànábì là ń pè yín ẹ jáde wá. Ìpè ànábì là ń pè yín ẹ má sùn lọ. Ọ̀rọ̀ ànábì òjò yẹ̀yẹ́ ẹ má sùn lọ. Ẹ̀sìn àlàáfíà lẹ pé o. Sálàáfíà lẹ́yìn sọ yìí. Ẹ̀ ń pòfókè Ọọ̀ni. Ẹ̀ ń pòfókè Aláàfin. Ẹ̀ ń pòfókè àwọn ọmọ Ọ̀yọ́. Ẹ̀ ń pòfókè àwọn ọmọ Ifẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ lè wà pòfókè torí pé ẹ fẹ́ fọ wọn.
ẹ padà sọ pé Aláàfin ni olórí Yorùbá. Okay, now ẹ wá ní àwọn méjèèjì o tí kì í bá ṣe ìtàn ló lè jẹ́ k'Aláàfin ó lórí Yorùbá o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́yìn gbé dání tó borí ìtàn lọ́dọ̀ tí nínú yàrá tí ló ti borí ìtàn lẹ́sìn ti borí ìtàn o, lọ́dọ̀ tiwa ìtàn borí ẹni ẹ̀sìn, because a lè sọ̀tàn gba tí ẹ̀sìn Islam dé, a lè sọ̀tàn gba tí ẹ̀sìn Kìrìsìtẹ́nì dé, that means ìtàn borí ẹ̀sìn. bó bá jẹ́ pé ẹ̀sìn ló borí ìtàn ni ó yẹ ká ba láyé kán mọ́ sọ fún wa pé bàbá yìí ló dé Nàìjíríà, bàbá yìí ló dé Saudi Arabia, bàbá yìí ló dé Tokyo, bàbá yìí ló dé London, bàbá yìí ló dé Amẹ́ríkà. So ìtàn borí ẹ̀sìn. ìwádìí tó bá jẹ́ ẹ̀sìn tọ̀dọ̀ yín nínú yàrá yín tó borí ìtàn o, àwọn méjèèjì wọn ìṣó lórí lọ́dọ̀ yín, because lọ́jọ́ tí Ànábì dé Mẹ̀dínà ní lọ́jọ́ tí Ànábì dé Mẹ̀dínà gangan ẹ̀ lè mẹ́rin kankan rọ ìtàn yín, wọ́n fẹ́ jẹ olórí Mẹ̀dínà lọ́wọ́ ni, bí Ànábì ṣe ń wọ Mẹ̀dínà lólórí tó fẹ́ jẹ yẹn kú làwọn èèyàn wá kúkú jẹ olórí máa ń sì gbà fún Muhammad bẹ́ẹ̀. àwọn ẹni ẹlẹ́ni kọ̀ tán wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ẹ sì bá wọn kà bẹ́ẹ̀ ẹ sì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo akọ́lá gbà bẹ́ẹ̀. olórí ìwé ìwò náà fẹ́ jẹ because ẹ̀sìn ìjọba ní Saudi Arabia dọ́là. sọ́ba ni wọ́n fẹ́ jẹ́ Saudi Arabia tó dó lórí because eléyìí tá à ń sọ lọ́wọ́ ní ìsìn à ń sọ̀rọ̀ ọba aládé, olórí aládé, olórí ọlọ́ba, olórí àwọn ọlọ́ba. irú olórí ìwò ni wọ́n fẹ́ jẹ́ Mẹ̀dínà tó wá jẹ́ pé bí Muhammad ṣe débẹ̀ lórí yẹn wá kú náà wá wò ó pé ẹ̀wọ̀ olórí lẹ́ni tó dé jàrí káwọn òun lè yan olórí kankan mọ́ wá ìtàn tó wá fi ń jọba Saudi Arabia. ẹ ti gbàgbé pé bí kàbá rojọ́ ìkà kọ́ ní ọ̀dà. now so wọ́n ní nítorí náà ẹ̀yin ti gbà fáwọn bíi ti o ẹ gbà fọ́ba kankan mọ́ ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá lẹ́sìn wáyé kìí ṣe ilẹ̀ Ànábì, yìí sì Saudi Arabia kìí ṣe Mẹ̀dínà. ìgbà tẹ́ ẹ bá débẹ̀ wọn lẹ́tọ́ lè fọwọ́ lálẹ̀ fún Ànábì, Ànábì ìsọmọ Nàìjíríà, Ànábì ìsọmọ Òwò kìí sọmọ ilẹ̀ Yorùbá, ọmọ ìlú mẹ́ẹ̀ni, ọmọ orílẹ̀-èdè mẹ́ẹ̀ni, ó sì wá tán mẹ́yìn. èyí ṣe wá kàrá mẹ́jú àwọn tó wà ní Saudi Arabia tó wà ní Medina gan lọ because wọ́n ti ń báṣẹ́ wọn lọ tí wọ́n. bó o dé Saudi lónìí kálukú ti gbabi iṣẹ́ ẹ̀ lọ ń lọ jẹ́ káwọn èèyàn kan máa sọmọ ọ̀dọ́ ń bẹ̀ wọn ò lè dúró sílé láti tọ́jú ọmọ, iṣẹ́ wọn ò fún ọ láàyè láti máa tó lè ṣe náà fún gbọmọ ọ̀dọ̀. mo rò pé èèyàn gbọmọ ọ̀dọ̀ torí kọ́kàn máa wá jẹ fún kẹ́ni ẹ̀ ó dẹ̀ máa sùn níbo lówó ti máa wọlé bò ní ó ṣe máa jẹun. ṣé Saudi Arabia ń bọ́ gbogbo àwọn tó bá wà nílùú wọn lójoojúmọ́ ni lóúnjẹ ọ̀fẹ́. wá ìtẹ́yìn wá preach ọ̀nà tí àwọn èèyàn yóò gbà là tí wọ́n gbà dé èèyàn tí wọn ò fi ní depend lórí àwọn èèyàn mọ́, tán fi ní sẹ́rú sìn mọ́, tán fi ní yàtọ̀ sẹ́rú mọ́, tán fi ní dàlímọ́ jìrì. ìwá ní látàrí èyí Ọọ̀ni kìí so lórí Yorùbá o, ẹni Aláàfin ni tó bá jẹ́ tàn. ìwá ní ẹni tí wọ́n lè pè lólórí gẹ́gẹ́ bí ẹ̀yin mùsùlùmí o ní olórí ẹ̀sìn tàbí olórí ìjọ ẹ̀là o bíi Nusrat bíi Asarudeen bíi Nawarudeen nǹkan kan àwọn tó gbé lórí wọn láwọn ló lórí yín torí pé àwọn ni wọ́n ń pèpè sí ọ̀nà Ọlọ́run, torí pé àwọn ni yóò kọ́ ní ọ̀nà ọ̀là, àwọn ni yóò mú lọ sí àlìjánà mélòó làwọn olólùrì ìjọ yìí ti wá fà lọ́wọ́ báyìí tán dẹ̀ mú wọnú àlìjánà.
ọlà mélòó làwọn olórí ìjọ yín ti fà léèyàn lọ́wọ́. So ẹni wọ́n máa kó ìpàdé ànábì, àwọn olórí ìjọ yìí ló máa kó ìpàdé ànábì. nígbà òwúlẹ̀ ìpàdé ànábì lọ́dún ilé àbí lọ́dún tí ń bọ̀. sẹ́ni lọ́kàn pa yóò parẹ́, ń jọ̀wọ́ láyé fẹ́ parẹ́, ayé tá a wáyé ò lè parẹ́ o. tó bá máa parẹ́ kò yẹ kémi àti yín ọba láyé. ìran Yorùbá ní níṣẹ̀ntẹ́lẹ̀ wa kí Islam ó tó dé, kí Christianity ó tó dé, kò sẹ́ni tó sọ fún ọ páyé fẹ́ parẹ́, nígbàgbọ́ páyé fẹ́ parẹ́, àrírò páyé fẹ́ parẹ́ rí. ẹ̀yin lọ wá kó ìpayà báwọn èèyàn páyé máa tán o, ayé ó parẹ́ o, ayé ò ní pẹ́ parẹ́ o, táyé bá parẹ́ ibo ló wà, ọ̀rọ̀ àlìjánà ló wà ní àbí náà Jahannama, iná tẹ̀yìn gangan ò rírí, iná tí baba yín ò rírí, iná tẹ̀ mọ́ bí tọ́ wà, àlìjánà tẹ̀ mọ́ bí tọ́ wà. àwọn èèyàn mà ti ń lọ gbé nínú máàsù, wọ́n ti gbé rọ́kẹ̀tì débẹ̀, àwọn èèyàn ti lọ ẹ̀yìn òṣùpá. So lo and behold, now kò sí ẹnì kankan tí yóò pàdé ànábì kankan o, because ànábì ò lè dìde mọ́, ànábì ti lọ, ànábì ti lọ. ń tẹ́lẹ̀ ṣe náà nìrántí ẹ̀ tẹ́ ń ṣe lọ́dọọdún. wọ́n máa tẹ̀ pé wọ́n máa kó ìpàdé ẹni tó ti kú yí 100 years ago lẹ́sẹ̀ máa lọ pàdé ń bulẹ̀ ti fẹ́ pàdé ẹ̀. mo bá ṣe báyìí kó láyé àbábá Muhammadu, àbábá Muhammada, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì, àwa ọmọ bá Muhammada. ó dojú àlá, ó dàrinà kò. So kí má fagùn, ẹni Ọọ̀ni kì í ṣe ọmọ Odùduwà à ń sọ bẹ́ẹ̀ fún. so nídìí èyí Ọọ̀ni kì í ṣe olórí Yorùbá Aláàfin ni, àmọ́ conspiracy yín ilé yìí ò jìnnà sí wa, so mi ní láti elaborate yẹn. ẹ wá ní kò sí ta fẹ́ fìtàn ṣe, òpònú ni mo ń sọ bẹ́ẹ̀, because Yorùbá lóró tá a bá ń ṣe tá a bá ń lọ́mọ kéékèèké kúrò níbẹ̀ yóò parẹ́ ni. èyí ń sọ wípé kékeré ni màlẹ́ ti kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn, kí ló dé tẹ́ ẹ̀ fílẹ̀? ṣé bẹ́ẹ̀ fẹ́ kí kíní yọmọ yìí lura wọn ni? gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìtàn ṣe rí. ìtàn wá special di eléyìí tẹ́ ìgbé lọ́wọ́ yẹn lọ. ìtàn ní jẹ́ kéèyàn mà lálẹ̀, ìtàn ní jẹ́ kéèyàn mọ ibi tí ìyá àti bàbá rẹ̀ ti wá, ìtàn ní jẹ́ kéèyàn mọ orírun tiẹ̀ gangan. bọ́ torí pé àwọn Fúlàní tẹ́ ní traces wọn ò ní specific ibi tán ti wá, ẹ fẹ́ kí gbogbo àná ò ní specific ká lè tọ́ka síbi tá a ti wá mọ́ lọ́jọ́ iwájú. àmọ́ conspiracy yín, àmọ́ ìjà tẹ́ ń jà o, àmọ́ bí tẹ́ fẹ́ kórìí wa bọ̀. now ìwá ní ẹni tó rí rẹ̀ ọ̀bá gbé òtítọ́ tó dé, torí ẹ bìlí pé Islam tó dé òtítọ́ ni, bọ̀tẹ́ ń parọ́. gbogbo tẹ́ ẹrù kalẹ̀ yìí pátápátá irọ́ ni gbogbo ẹ̀. gbogbo tá a play yìí o irọ́ lásán ni. òdìgbà ẹ̀gàn fẹ́ fọ ara yín ni. sòwòtọ́ òun ló wà nínú tẹ́ ń sọ. ìpẹ́sì kan ló wà. ńgbà tẹ́ mọ̀ pé Christianity wà, àwọn tó wá jẹ́ Christian níbo làwọn ń lọ. àwọn tí ń bọ̀ Ṣà, tí ń bọ̀ Ṣàngó, tí ń bọ̀ Yá, tí ń bọ̀ Bàtálá, tí ń bọ̀ Ògún, níbo làwọn ń lọ. àwọn onífá ibo làwọn ń lọ. sẹ́ẹ̀tì wàá mọ̀ pé rọ́lẹ̀ ń pa. kò síbi tí gbogbo wa ń lọ tó junú ilẹ̀ lọ. sàárè ìkan ni yóò fi wá ṣe oúnjẹ ìpanu. wọ́n máa fẹ́ lòmíì ṣe sọ́pà ni. alẹ́ náà tó ṣẹ̀ṣẹ̀ máa ra gàbó wọ́n fi jẹ dínà. wọ́n máa fọ̀pọ̀lọpọ̀ ní wá ṣe breakfast. àwọn kan tó wà ní ilẹ̀ wọ́n fà àwọn kan jẹ lunch ni. refreshment lásán náà fà àwọn kan ṣe torí wọ́n ti jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n kàn wá fi panu ni. ẹlòmíì tó bá rí yánnyán tí ò tó bíbí irú mi báyìí panu lásán ni. àwọn tó bá ṣe dòǹdẹ̀ ọbẹ̀ rí ọbẹ̀ wọn á lọ́bẹ̀ sọ. ọba kan ṣe bọ̀ pé àwọn kan náà lọ́ba, àwọn kan ṣe wá gbà fọ́ba tiwọn.
ọ̀gá Mufti ṣe ẹ̀ ti rí ilé kan rí ṣe ẹ̀ mọ̀ pé kan lọ́ba ṣe ẹ̀ mọ̀ pé wọ́n máa ń ru ọba wọn ni wọ́n máa ń wá pákẹ́jì ilé ibi tọ́ba wọn máa wà. tá a bá ń fọ́ òkìtì ọ̀gángbà náà tá a sọ pé à ń wá ọba kan ẹ máa kọ́lé tiẹ̀ lọ́tọ̀ ilé ẹ̀ máa wá hàdì gan láti wọ̀ ntí yóò jẹ́ wọ́n dẹ̀ lọ́mọ fún ẹ̀yin lẹ̀ wá gbà fún tí yìí Ọlọ́run ti ṣàpẹrẹ fún gbogbo wa tí ò nira rárá so ká má fọ̀rọ̀ gùn ẹni tó rí rẹ̀ ọ̀bá wá gbé òtítọ́ tó dé ìmọ́lẹ̀ tó dé ni yóò máa wá ìtàn kiri àárí ìmọ́lẹ̀ kankan tó dé o kò sóòótọ́ kankan nínú tẹ́ ń sọ because tó bá jẹ́ ìmọ́lẹ̀ kò í ṣe yẹ kó jẹ́ ìmọ́lẹ̀ orí ẹnu lásán ó yẹ kó jẹ́ ìmọ́lẹ̀ tó máa reflect ní tán pè ní ìmọ́lẹ̀ máa ń tàn ẹ̀rí inú studio mi nìsín ìmọ́lẹ̀ tàn sí mi ló jẹ́ kẹ́ lè rí mi clearly ìmọ́lẹ̀ kì í jẹ́ kéèyàn ẹ̀sẹ̀ máa rán làkàkà láti rí nǹkan tó fẹ́ rí ìmọ́lẹ̀ máa ń tàn síbi tó ṣókùnkùn èyí ó rí bi láǹfààní àti rí nǹkan ni ó yẹ kí ìmọ́lẹ̀ yọ tàn sílẹ̀ gbogbo àwọn tó jẹ́ ọmọ mùsùlùmí ló yẹ kí wọ́n rí ṣe kò yẹ kó jálágbe kò yẹ kó sálágbe nínú wọn kò yẹ kó sí tálíkà láàrin wọn kò yẹ ká rí akúṣẹ̀ láàrin yín kò yẹ kó lè sí àlùmọ́ńjẹ̀rí bó bá jẹ́ pé ìmọ́lẹ̀ rí lóòótọ́ ṣètìlí pẹ́ rí proof now fídíò tó gbé mi wá gangan ẹjẹ́ asáré òwúlẹ̀ yọ̀ sọ́ka kí n reflect kéńkélé kí n máa wá lọ God bless you. ọ̀nà tẹ́ ìwé kò tó Ìmáàmù Ifẹ̀ àbí tí Ìmáàmù Ifẹ̀ gangan fúnra rẹ̀ tóun náà bá jẹ́ nǹkan kan ló kù. ẹni tí ó gbà pé Ọlọ́run lọ́lọ́run Muhammad ni òjíṣẹ́ kìí ṣe ẹgbẹ́ ẹni tí ó gbàgbọ́ Ìmáàmù Ifẹ̀ ọmọ Ọlọ́run ọmọ ànábì ọmọ Kùránì lẹ́nu wọn bá tiẹ̀ ẹ wá lè fi wé Ọ̀ọ̀ni láyéláyé ẹni tí ó bá ti mọ Ọlọ́run tí ó bá ti mọ ànábì pọ̀ lápàdé ọ wá fi ẹni tí ò tó nǹkan kan wájú Ọlọ́run ọ wá lọ fi wé aṣíwájú ẹ̀dá olùkọ́ gbogbo wa sọ èèyàn tí ń bá yín ṣẹbọ lẹ Yorùbá nílùú mi kò sí ibi kankan tó dé lágbàáyé lónìí àfi Vatican nìkan sọ tó ní bọ́ ọmọlẹ́yìn ànábì Muhammad ọmọlẹ́yìn ọ̀nìdà ń bọ́ ọmọ. àwa mùsùlùmí nílùú wo ilé kápẹ́rẹ́ alẹ́ 90%. well àtẹ̀túfàjà ò sí mbẹ̀ ẹ̀yin náà gbọ́n tí Mufti ìwò sọ ó ní Ìmáàmù Ifẹ̀ ó tóbi ju Ọọ̀ni lọ lọ́kàn yẹn wá wò pé ó yẹ ká sọ̀rọ̀ burúkú sí Mufti ká ṣépè fún ká ṣe nǹkan kákan lábùkù àbùkù ti kàn already ìpè ti já already láì ṣépè torí pé àwọn ọ̀rọ̀ tó ń sọ òun gangan mọ̀ pé ọ̀ work ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé chief imam èwo ṣé kìí ṣe Olúwo ló fi jẹ́ so are you telling us pé chief imam òwò ju Olúwo lọ sólúwo lè gbà bẹ́ẹ̀ pé chief imam ju òun lọ kí ló dé tẹ̀ kọ́kọ́ fọ̀rọ̀ síwò ara yín kẹ́ ẹ tó sọ síta sólúwo gbà fún chief imam èwo wípé ju òun lọ bólúwọ̀ bá ti gbà bẹ́ẹ̀ kí ló dé tẹ wá ń pètè ìjà kí làwọn àtáàkì lórí Ọọ̀ni yìí kí ló fẹ́ bí fún yín why mentioning Ọọ̀ni because tí o bá ní purpose tí o ní reason behind it tí ìṣe pé mọ̀ọ́mọ̀ ń tàbùkù Ọọ̀ni kọ́ lóun lè kàn yín lábùkù ẹ mọ̀ọ́mọ̀ ń yẹpẹrẹ àpèrè Oòduà kọ́ lóun lè bá yẹpẹrẹ yín ẹ lè sọ wípé ìmáàmù ju ọba lọ naturally kẹ́ ẹ sọ generally kẹ́ ẹ generalize ẹ̀ bẹ́yẹn lẹ́sẹ̀ tiwa o ìmáàmù ju ọba lọ why mentioning Ọọ̀ni because èmi ò rí ibi tó Ọọ̀ni ti jáde tó sọ wípé Ọọ̀ni ju ìmáàmù lọ àwa làwa mọ̀ wípé ogúnkógún lẹ fẹ́ jẹ lẹ fi ń sọ̀tàn kítan lẹ fi ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ fi ń sọ̀sọ́kúsọ lẹ́nu àwọn ọ̀rọ̀ tí ó bá yín jẹ́ lọ́la àwọn ọ̀rọ̀ tí ò ní jẹ́ kẹ́ ẹ ní àtúbọ̀tán rí àwọn ọ̀rọ̀ tí ó pa orúkọ yín rẹ́ nínú ìtàn torí pé
pé ẹ fẹ́ kí wọ́n kánjú mọ̀ yín á sì kánjú gbàgbé yín. Yorùbá ní ẹni tó bá ní kánjú mọ̀ wọ́n máa ń kánjú gbàgbé ẹ̀ ni. Well, Àkàndá ló wà ọ̀ lẹ́nu bíi tejò. Gẹ́gẹ́ bí Mufti ṣe sọ, ó ní àti Ọ̀ọ̀ni o àtàláàfin o wọ́n ní ìdí ọ̀rọ̀ àwọn àfáà. Dọ̀sí mi pé àwọn ò lè dánú ròyìn tí wọ́n gbà tá àfáà bá bá wọn sọ̀rọ̀ ni wọ́n tó gbégbèsè lo and behold Ọ̀ọ̀ni ò ní ìdí aláàfáà kankan láti bá sọ̀rọ̀. Ọ̀ọ̀ni ò tiẹ̀ ráàyè àfáà kankan torí pé ọgbọ́n tí ń bẹ nínú ẹ̀ òye àtìmọ̀ tó ní ojú tẹgbẹgbẹ̀rún àfáà lọ. lẹ́yìn tẹ́ já àfáà fi ń rant tẹ́ fi ń pariwo tọ́ ní fi dákẹ́ jẹ́jẹ́. Àgbà tó bá lómi nínú kì í pariwo. Igi ọ̀pẹ ní ìmọ̀ ń tẹríba fátẹ́gùn. Nígbà tí jì bá jà tán lọ tán igi ọ̀pẹ rẹ̀ ó tún dó sánsánsánsán. Ẹ̀yin ọ̀sán tẹ́ léso lórí ilẹ̀ máa ń bá afẹ́fẹ́ jù ọ̀yá àjà ẹ̀fẹ́ kọ̀rọ̀ wọlé sí ńlá ẹ̀fẹ́ kọ̀rọ̀ pàjẹ́ sí ńlára títí tí gbogbo èso orí yóò fi rẹ̀ dànù tán. Ìlú ẹ̀ lọ ṣẹlẹ̀ sí Mufti. Ẹ wá fẹ́ ká máa gbé ẹ fẹ́ ká máa ṣépè fún sí ò ti ṣépè fún rẹ̀ sí ò ti bú rẹ̀ sí ò ti kan rẹ̀ lábùkù. Ó ní bóun tó ń jẹ́ tòun bóun sì gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ànábì òun gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ànábì fún ìtọ́sọ́nà látọ̀dọ̀ àwọn àfáà. Torí pọ̀ ni ò kì í ṣe ọmọ ànábì ẹ̀yin ni ọmọ ànábì tẹ́ ẹ tán mọ́ nídìí ìyá. So wọn ìṣó lórí ok onítàn tí ò lè ṣiṣẹ́ ní ìsìn yìí kò sí ní tá a fẹ́ fìtàn ṣe wà dáadáa a fẹ́ establish orírun wa ju báyìí lọ. Ó ní a ti mọ̀nà àti ródòdó nínú ogbólẹ̀ wa o. Ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ já gbangba táyé yín ọ̀já gbangba táyé àwọn tí ń tẹ̀lé yín ọ̀já gbangba táyé àwọn tẹ́ẹjọ́ ń sìn tẹ́ẹjọ́ ń tẹ̀léra yín ọ̀já gbangba òdodo wa lè wá rí. Wáyé gbogbo ìyá nípe rẹ̀ lódù gbogbo ọmọ lójú ọmọ lójú bàbá ìbá àmọ́ kán tọ́ lẹ́nu olú ọmọ ni lójú bàbá rẹ̀. Àkàndá ló rọ̀ lẹ́nu bíi tejò. Bá a wí tò ní tọ̀lá kẹ́ni mọ́ni ò ní torí ẹ̀kọ́ jáwọ́. Tèmi ni láti wá fèsì kí n fèsì lásán kọ́ kí n establish ọ̀rọ̀ torí òní kọ́ torí ọ̀la gbogbo wa ni especially torí àwọn generation tí ń bọ̀ lẹ́yìn nígbà tí wọ́n bá ń parọ́ fún wọn tí wọ́n pè ní ìmọ́lẹ̀ wọ́n lè máa rí mọ̀nàmọ́ná tí wọ́n máa bùyẹ̀rì tí wọ́n máa tàn mọ́lẹ̀ sí wọn. ẹnu Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o. ìran Yorùbá ẹja wà very careful pẹ̀lú tí bá ń jáde lọ́yọ̀ọ́ àti tí ń jáde níwòó. ẹ kíyèsí dáadáa ní tó lè destabilize ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń gbé kiri. Ṣàríà tí wọ́n náà mú bọ̀ lọ́yọ̀ọ́ láti kó ilẹ̀ Yorùbá sínú wàhálà ni o. Gbogbo tí wọ́n ń ṣe ní ìwò pátápátá láti dalẹ̀ Yorùbá láàmú ni. Ọlọ́run nígbà fún wọn o. Ọlọ́run nígbà fún wọn o. Ẹ like follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Bí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851-9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjíwá ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan
nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Yeah.